àbí òye yín in ló dífá fún ẹ̀yin obìnrin tẹ́ ẹ ti wà of age tẹ́ ẹ lẹ́ ń dúró de single ẹ̀rín yín ń pa mí gbogbo àwọn God will not do cannot exist èwo nù wọn lọ́mọ ẹ̀ pé 40 nínú ilé rẹ̀ kó tó lọ́kọ èwo nù rẹ̀ lọ́mọ wọn pé 40 pé 48 38 25 báyìí wọ́n ti gbalé ọkọ wọn lọ gbogbo àwọn tó ń wẹ̀yìn wá wọ́n sọ fún yín pé wọ́n is a God of will ṣé àwọn ọmọ tí ń jẹ́ will of God sọ́ọ̀tì ẹ̀rí God ọ̀hún rí gan mo bí ọ léèrè sórí ilé ayé yìí stages ní ilé ayé kò dẹ̀ sí stage tó wà tọkùnrin ò ní mọ̀ wá ó kàn máa lójú ọkùnrin tó máa wá bẹ́ẹ̀ ní age of 22 23 ó yàtọ̀ sí èyí tí ó wà ní age of 38 36 tó wà àbí òye ọba ẹ̀ nísìn unfortunately ìwọ tó ti pé 35 40 tọmọ wọn bá mú ọ wá léwọ̀n níjọmọ wọn fi ọ wọn ló ti dàgbà wọn láwọn ò mọ tó fi yọǹgì ẹ ṣe irọ́ sì ni wọ́n mọ̀ pé ó ṣe ń tí ọ̀dà tó bá ti jẹ́ kí wọ́n fi vision kí wọ́n fi theory báyé ẹ jẹ́ àwọn náà máa padà bú ọ later the same you wọ́n ní o má fẹ́yàn tó ti ní ìyàwó rí tó ti kọ̀yàwó ẹ̀ lẹ̀ the same you wọ́n ní o má fẹ́yàn tó níyàwó the same you wọ́n ní o má fẹ́ divorce single mélòó lórí tó fẹ́ fẹ́ obìnrin 40 years single mélòó ló fẹ́ fọ́bìnrin 35 gan níbi ilẹ̀ mọ́júdé yìí the idea is that once a lady is of age wọ́n ti assume pé ní àrè lórí ń gbà kéke which is very wrong àìmọye àwọn elderly sisters tí wọn ò rìnrìn àrè but that is the assumption that is the general assumption wọ́n ti bìlífù pé ńgbà tó wà in your 20s ó ti rìnrìn àrè àfi tó bá padà lọ́kọ tọ́kọ yẹn bá rí i pé ó rìnrìn àrè ló kù that is the general belief nìyẹn èèyàn mélòó òkè ó yàgbẹ́ ò táǹbà èèyàn mélòó ló fẹ́ mọ̀ fẹ́dí ẹ̀ hàn pé ó táǹbà àbá accuse ẹ̀ pé ó ṣàndí èèyàn mélòó ló fẹ́ mọ̀ fẹ́dí hàn pé ó ṣàndí má jẹ́ kí anybody bà ayé ẹ jẹ́ nígbà tó o ti gbẹ́nu lé 40 irú ìwọ tó wá díẹ̀ mú lánàá ó ti 139 ọwọ́ ń retí single ẹ dákun ṣe ọ̀rẹ́ yín ni àbára yín fà ìwọ tó ti pé 39 years tó wá ń retí single ṣé single tó bá jẹ́ 39 gan ṣé wọ obìnrin 39 ní ọ̀fẹ́ kí lè tẹ̀ kí ń ronú ná ẹ kí ń think outside the box ni ọkùnrin tó ń wá ẹ wá tó ti níyàwó rí náà lọ máa wá fi ọ at the age of 40 ọkùnrin tó single at 40 kò lè fọ́bìnrin 40 mọ̀ ń sọ fún ọ gbogbo pásítọ̀ yín tọ́mọ wọn bá mú ọ wálé wọn nígbà kọ́mọ wọn fi ọ wọ́n nìrìn àrè lọ rìn gbọ́ yọǹgì wọ́n mọ̀ pé rìnrìn àrè o but that is the assumption they will assume that you are rìnrìn àrè unfortunately time tó yẹ kó o má rí ẹ lè àwọn náà sọ pé o rí vision o rí wíìlì o rí sífù títí gbogbo táìmù fi lọ tán tó dúró tó bá yá o máa menopause ti ń yá nísìn 42 45 ní èèyàn wọ menopause nísìn tó bá wù ẹ́ àwọn márìdì tán ń wá ìwọ máa sọ fún wọn pé o ò fẹ́ wọn tó bá ti níṣẹ́ lọ́wọ́ tó o ní owó ẹ lọ́wọ́ lọ fi ọkọ kó o bí ọmọ tó bá ti wù ọ́ sórí gbogbo àwọn tó ń rojọ́ rẹ fún yẹn they don't have solution to your problem yé ro ẹjọ́ ara ẹ̀ ká mọ́ ń sọ fún yín gbogbo ẹ̀yin Christian sisters tẹ́ ti dàgbà ṣé ẹni tí mò ń sọ yìí pásítọ̀ yín ò lè sọ fún yín èmi nìkan mo lè sọ fún yín kò sí single tí ó fẹ́ sister 38 40 married náà ni ọmọ wájú òun ló dífá fún kan tí tán lọ purọ́ fún lẹ́kọ̀ọ́ tán ní married single lòun ó ti lóyún oṣù oyún ti pọ́sù mẹ́jọ mọ́nú kó tó rí pé máa yẹn ti níyàwó méjì sóńdó state ó ti ní ó wá ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ní Oǹdó ló wà ó sì ti níyàwó méjì síbẹ̀ nígbà tó kúrò ní post 1 tó lọ mú post 3 ó sì ti lọ́kọ tẹ́lẹ̀ wọ́n lọ́kọ rẹ̀ ṣe zìnà ló bá sá kúrò nílé ọkọ ló wá padà lọ lóyún fún ẹni tó fi ṣèyàwó ẹlẹ́ẹ̀kẹta zìnà tọkọ ṣe òbò tọkọ ẹ lọ́dọ̀ ó mọ̀ bóyá nítorí tiẹ̀ tọrọ nífẹ̀ẹ́ ló ṣe lọ́dọ̀ yàn mí bóyá ó bu ẹ ò lè kó ẹ̀ mọ́ ni the only fortunate thing tó wà bẹ́ẹ̀ ni pé ẹni tọkọ ẹ lọ́dọ̀ yẹn ẹni yẹn ni òun ìyá rẹ̀ òun ló fòbò ara ẹ̀ ṣe promo tí gbogbo obìnrin àgbáyé bá sọ pé ẹni tí ò bá fẹ́ àwọn ò ní bá wọn sùn inú ilé ọkùnrin mi ò ní gbẹ̀sẹ̀ Solomoni tó níyàwó 700 àlè 300 ọmọ ẹyọ mẹ́ta lọ́mọ bí 3 children péré ni Solomon bí despite gbogbo ìyàwó àtàlè tó ní ó mì pé kò fẹ́ àwọn obìnrin yẹn nítorí ọmọ bíbí ó fẹ́ wọn for fun ni tá a bá sọ wípé gbogbo òbò tọkùnrin míì ti dó láyé yìí
tó bá jẹ́ pé àwọn òbò yẹn wọn ò fira wọn ṣe ọ̀fẹ́ fún un tó bá gbogbo wọn náà ní tí ò bá fáwọn kò ní bá wọn sùn ìyàwó tí ó wà ní ilé ẹlòmíì yóò ju ti Sólómọ́nì lọ òbò tó kó ẹ lọ dó tó fi bínú kẹ́rù kúrò ń bẹ̀ ẹni tó kó ẹ lọ bá sùn yẹn òun ló ya olóbò promo òun ló fi rẹ̀ ṣètùtù tó bá jẹ́ pé kò kí ń ṣoníranù ni ó yẹ kó ní kọ́kọ́ ẹ fẹ́ òun ni ó yẹ kó sọ pé marriage or nothing bí as long as tó ti gbóbò tiẹ̀ lẹ̀ fi ṣe promo lọ́fẹ̀ẹ́ yẹn òun ni wọ́n ṣe ń bínú bóyá kó ẹ lọ fòbò yẹn ṣáàjì okó ẹ̀ ní bóyá òbò ẹ ò lè kó ẹ̀ mọ́ tó bò bá ti ń pẹ́ ńlé mọ́ ń pa okó ni. now wọ́n wá ní ó ti lọ dóyàn ń ta ọmọ bóyá ó nífẹ̀ẹ́ gan ló ṣe lọ bẹ́ẹ̀ ni yẹn sùn sódà tó ti mọ̀ pé kóun lè rí ẹdó kóun lè rí nǹkan fi sákáìfù òun tọkùnrin ò bá ti rí nǹkan kan gbé sí ákáìfù tó bò ẹ ò dẹ̀ lè kó ẹ̀ mọ́ kò ní fọwọ́ kàn ẹ́ mọ́ wọ́n wá ní kó bínú kúrò ń bẹ́ẹ̀ ó wá kúrò ó wá ń wá síngù lẹ́yìn ìgbà tó ti sá kúrò nílé ọkọ ẹnìkan wá purọ́ fún ẹ ó wá sẹ́ǹdì fọ́tò rẹ̀ ṣe èyàn ó look handsome bẹ́ẹ̀ yẹn yóò lóun síngù ó sì bìlífù ṣé ojú àwọn obìnrin fọ́wọ́n nírìnà rí eventually ó wá sọ fún ẹ pé síngù ló wá fún ẹ lóyún tó oyún ti pọ̀ oṣù mẹ́jọ ló tó ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé ó ti níyàwó méjì sóńdó state ó kàn wá ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ni èrè wá dànù lágbóòkà kó ti wá jòkó síbi tó ti jẹ́ post one gan wọn kú fẹ́yàwó òun wá lé wọn fẹ́ lé ọ wọn ní ọ̀rẹ́ ìṣe zìnà ni zìnà kí ọmí bẹ lára tàwọn náà àtobìnrin tí wọ́n ń dó ń ta náà orí àwọn méjèèjì ò jọ pé pọ̀ ìyẹn ló yẹ kó sọ pé marriage or nothing pé òun ò lè gbára òun lẹ̀ lọ́fẹ̀ẹ́ tí ò bá ti lè fẹ́ òun kó mọ́ lọ àwọn òbò táwọn ọkùnrin ń dó tẹ́ ń pariwo pọ́n ṣe zìnà yìí tó rán nífẹ̀ẹ́ yín náà ṣe ń dó àwọn òbò wọ̀nyẹn tọkùnrin tó òbò ẹ ò bá lè kó ẹ̀ mọ́ ó máa wọ́ alternative ni tó bá jẹ́ni tí ò lè gba àwẹ̀ tí ò dẹ̀ lè travel kí gap ó ṣẹlẹ̀ ó máa wá ní tí ó fi charge okó ẹ̀ náà ni bẹ́ẹ̀ ni mo sọ fún ọ but unfortunately tó bá jẹ́ni tó níyàwó tó jẹ́ pé ìyàwó yẹn wọ́n fẹ́ ni àwọn yẹn ò lè experience erectile dysfunction torí nínú àwọn obìnrin tí wọ́n ní wọ́n rè tó bo ẹ̀ tó ṣe wọ́n rè tó pẹlẹbẹ wọ́n rè tó kéré wọ́n rè tó fẹ̀ lóríṣiríṣi wọ́n mọ jọjọ ọmọ yọ síra wọn òun ló fà á ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́nìyàn kínní kan wọ́n lọ́ọ̀ta wọ́n lọ ṣe nǹkan tí ò dáa ẹ̀ ní jẹ́ wọ́n fẹ́yàwó mi ẹ̀ ní jẹ́ kí wọ́n yan àlè ẹ̀ ní jẹ́ kí wọ́n lẹ́nì kankan ẹ̀yìn nìkan tó bá yá tó bò yín ò bá lè kó ọkùnrin mọ́ òbò yín gan máa dà kàn tì ní bó ṣe jẹ́ nìyẹn. so tó bá já wípé torí ọmọ bíbí Sólómọ́nù ṣe ní àwọn ìyàwó kílẹ̀ tó fi bímọ 3 péré out of 1000 women tó wà nínú ìgbésí ayé ẹ̀ àbí òye ọba yìí nìsín. so gbogbo àwọn kọ̀ọ̀kọ̀ àwọn tọkọ yín bá sùn yẹn àwọn yẹn náà tara wọn lọ́pọ̀ fún wọn if not ìmí nínú àwọn ọkùnrin yẹn torí ìfẹ́ tán ní sí yín náà ṣe lọ fẹ́yàwó náà ṣe ń bá wọn tán bá sùn yẹn sùn àwọn yẹn náà kàn chípín ara wọn ni. so tó bó wá sọ pé ọkọ ṣe nǹkan kan gbúrúgbúrú ó bọ́ síta ó kàn máa bá yí ara ẹ jẹ́ ni. dẹ́nà ẹ̀yin obìnrin tẹ́ ẹ ti wà ọ̀fẹ́jì ṣé ọkọ tó wá bá ẹ tó lóun fẹ́ fẹ́ ṣèyàwó ṣé kò mọ̀ pé òun níyàwó ńlẹ́ tẹ́lẹ̀ kó tó lóun fẹ́ fẹ́ ṣèyàwó tó bá ti jẹ́ pé ó fẹ́ fẹ́ ẹni tí ò bẹ́ ẹ dálé fẹ́ yé ro ẹjọ́ ara ẹ káàkiri gbogbo àwọn tó ń rojọ́ fún yẹn wọ́n máa ní kó má fa àwọn tán lè wá ní o because àwọn tán máa wá báyìí at the age of 38-40 single ò lè pọ̀ láàrin kò tí ẹ lé sí single bẹ́ẹ̀ mọ́ o ìsídà kó jẹ́ divorcee tàbí married tó àtìyàwó ẹ̀ òjọ́ sí widow gan ní ìsìn gan mi rò pé most widow wà ń rí màrímọ́ gan I'm telling you ìwọ tó dẹ̀ bímọ rí tó má rí rí. Sorry, society tá à ń gbé yìí there is this general assumption pé when you see older ladies they automatically believe that they are bad people which is not so. ẹlòmíì gan tó gbé gbàránù gan á eventually ní ọkọ gidi sórí ìwọ tó dúró tó para ẹ mọ́ yẹn wàhálà ọ̀rọ̀ ọkọ fífẹ́ lọ́ọ̀kì ni lọ́ọ̀kì bàbá ńlá lọ́ọ̀kì ni ẹni ọlọ́run bá bùn ni ló wá ń jókòó kalẹ̀ ló ń sọ pé wọ́n ń sọ pé kinní kan wọ́n ń fún yín ní àwọn tíọ́rì tí ò sí nínú kinní àwọn náà máa padà fi ọmọ bú ẹ wọ́n á fọkọ bú ẹ létà wọ́n á lò lọ́kọ òbí mọ́ sọ ti yí ẹ bẹ́ yẹn gbogbo àwọn tó ń wá tó ń lé dànù yẹn fẹ́ tó bá jẹ́ pé tó ń wá tó bá jẹ́ pé márìdì ni fẹ́ kó o fi ọkọ wọ́n lọ rẹ̀ ṣe zìnà mọ́jọ́ bọ́ sùn o nsọ́nlé yín kọ́ lọ rè dáná fún ọ at the age of 40 ó ṣẹ̀ṣẹ̀ ń wá single ọkùnrin tó bá single wọ 40-50 gan-an ó ní pọ́blẹ́mù ni mò ń sọ fún ọ tó bá wù ọ́ gbọ́ tó bá wù ọ́ kó nírọ́ ni ṣe bí ngbà tó bá ṣẹlẹ̀ tán tó bá yá wọ́n palẹ̀ gbogbo àwọn ọmọ wọn kúrò níwájú rẹ̀ bó ṣe dàgbà tó yẹn gan tókùnrin kan bá nífẹ̀ẹ́ tí arísìkídé tó nífẹ̀ẹ́
tó lọ rèé bá wọn wọ́n sọ pé ó ṣe fẹ́ èèyàn tó yọ̀ǹgà á ní another sister tí ó wà yọ̀ǹgà ju ìyẹn lọ náà àwọn náà máa kó bẹ́ẹ̀ lẹ́yìn tó bá wùn ẹ́ gbọ́ tó bá wùn ẹ́ mọ́ gbọ́ sórí àwọn ò lè sọ fún ẹ àwa tá a lè sọ rèé ẹni tó ń wá ẹ fẹ́ bó o bá fẹ́yàn tó single náà kò sí márẹ́jì tí ò ní challenges ó sì máa fẹ́ sí challenges kó jẹ́ pé ẹni tán fẹ́ jí o fẹ́ gan ló fẹ́ tó bá ní ìṣòro náà wọ́n lè bọ́ ọ tán kò síbi tí ò sí ìṣòro ẹni tó dẹ̀ gbéra wá sọ fún ẹ pé òun fẹ́ fẹ́ àgbàlagbà tí bá ń sáré nú ẹ̀kan bí nǹkan ò lè yọmọ lé nǹkan ọ sàmọ̀ pé níyàwó kó tó fẹ́ ó sì lóun fi ọ ni kò bọ́ ọ dálé tó bá ti rí pé oníṣẹ́ gidi lọ́wọ́ fi ọkọ bẹ́ẹ̀ni tó ti bímọ fún tẹ́lẹ̀ ìgbà kan tó ti lọ tó bá padà wá kálukú òjòkó rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ló wá ń retí single at the age of 40 ó máa padà wọ menopause ni kò sí tí pásítọ̀ kankan ṣe sí i ṣé o ti gbọ́ bẹ́ẹ̀ yẹn tó bá yá wọn láwọn village people àwọn ogun ìdílé kan náà ń bẹ ẹjà ó lógun kankan àwọn gangan ní ogun ẹ wọn ò dẹ̀ rán iṣẹ́ torí jẹ́jẹ́ wọn náà jókòó tó wá ro ẹjọ́ ayé ẹ tó wá ro fún wọn kò jù bẹ́ẹ̀ lọ.